ó dójú ẹ̀ po àló tí ó ti dójú ẹ̀ ẹ ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó ti lulẹ̀ báyìí ta ni ẹni ó wà nídìí ọ̀rọ̀ sàríà ni àwọn tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bọ́ bí ẹ wá wò ó ibi tí wọ́n ti ń jó ṣàgídí yòdò nípínlẹ̀ Ògùn wípé tó ohun tí àwọn ń retí ó ti dé àwọn wo wọ́n ní àwọn mùsùlùmí ń retí sàríà nípínlẹ̀ Ògùn ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o kì í ṣe gbogbo wọn o àwọn tọ́wọ́ wọn tókè tọ́wọ́ wọn tóbi tí wọ́n ti ń bọ̀ lọ́hùnún ó ti yé yín ibi tí wọ́n ti ń gbà á bí ṣe ní lóòdù àwọn ni wọ́n ń jó ṣàgídí yòdò wípé tó lónìí o ọwọ́ wa ti tẹ̀ ẹ́ ọwọ́ wa ti tẹ̀ ẹ́ àwọn sàríà ti dé sípínlẹ̀ Ògùn lògbólùntò wọn mọbi tó gbólùntò òkò bàbá òkò tó bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lù wọn gbàgàdàgbà pé ń bo ẹ ní wò tán fíìmù ṣe bí ohun ẹnu nípínlẹ̀ Ọ̀yọ́ sọ ń tiẹ̀ tìpínlẹ̀ Èkìtì wọn pariwo ẹ̀ síta nígbà tí tọ̀yọ́ ti pariwo tó ti bu wọn lọ́wọ́ tí wọn ò jẹ́ ó dúró ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo wọn sálùgbẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n júbà eworo bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n wá lọ gbẹ̀yìn wọ́n lọ sípínlẹ̀ Ògùn ẹ dákun téèyàn bá fẹ́ ṣe nǹkan ṣé kò yẹ kó máa ṣèṣirò kó tó ṣe ẹ mọ̀ pé ìpínlẹ̀ Ògùn àtọ̀yọ́ wọ́n wọnú ara wọn èmi sì ti máa ń sọ fún yín bóyá ẹ kì í wo fídíò mi nínú àwọn gómìnà tá a ní nípínlẹ̀ Yorùbá àwọn gómìnà kan ń bẹ tí wọn ò ní gba tó bá gbọ́ Mr No Nonsense tẹ́ ẹ bá ti mú ẹ jìnnà Ṣèyí Mákindé kò ní gbà kò ní wojú ṣe ẹ ti wò nínú action ẹ àwọn tó ṣiṣẹ́ ẹ̀bò fún tí wọ́n dúró tì í digbidigbi nígbà àwọn tasẹ̀ àgẹ̀rẹ̀ èyí tó tẹ̀ dúró nígbà bò ní sọ pé ẹ pọ̀ òun kẹ́ ẹ fòun ẹ̀mí òun rọ́pò ẹ̀ nígbà tí wọ́n wò ó lọ wò ó bọ̀ pé báyìí pé ọlẹ́bọ lẹ́rù ìjọba Ṣèyí ògbó òun lẹ wá ń fi ìlọkulọ̀lọ̀ ọ̀yàrí ẹgbọ́n ní Èkìtì wípé torí ìpínlẹ̀ yìí nílò ògbò bóyá yọ gbà ìyẹn náà fárígá ẹ wá wò ó akíkanjú ọmọ Dàpọ̀ ọmọ Abiodun ìyẹn náà ló wọn ọgbà ìdí nìyí ẹ máa bọ̀ ẹ wá wo gbogbo ẹ̀ lórí ètò ẹ wá wò wọ́n ẹ wá gbọ́ bó ṣe lọ gangan fídíò méjì ní fídíò wà níbẹ̀ tẹ́ ẹ̀ tún wò nígbẹ̀yìn lélẹ́yìí wà torí ẹ̀yin àgbàlẹ̀ bọ̀ lẹ́ní bọ́mọdé bá kọyín àná àwọn àgbà ó fìtẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó ilé tó sì bu ọmọ ọkọ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló máa gbọ́ ọmọ àtiró tọrẹsẹ̀ bàtà kan fún bàbá ẹ̀ ó bọ̀ wá gbọ́rọ̀ ni o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá wa Professor Banji Akíntóyè ń pariwo pé ẹ̀já wà níṣọ̀kan kórílẹ̀-èdè Yorùbá ó lè tètè dé ẹ̀yin kan ń pariwo pé ṣẹ̀ríà lẹ́fẹ́ ní kóòtù tó jẹ́ wípé a ti máa sọ pé ọ̀rọ̀ tá a lè jókòó sọ nínú ilé wa a wá sọ pé mùsùlùmí ni wá nǹkan báyìí ni òfin mùsùlùmí sọ ẹ ti gbàgbé pé ọmọ mùsùlùmí fẹ́ ọmọ kìrìsìtẹ́nì níyàwó ọmọ mùsùlùmí fẹ́ ọmọ kìrìsìtẹ́nì lọ́kọ ìwọ́n ń lọ kálukú ń ṣe mọ́ṣáláṣí tiẹ̀ ọkọ ń lọ mọ́ṣáláṣí ìyàwó ń lọ ṣọ́ọ̀ṣì ìfẹ́ sì ń bẹ láàrin wọn ẹ wá fẹ́ fi ẹ̀sìn àbí kóòtù ẹ fi da omi tó ń tutù tó ń tòrò nítorí láàrin ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ fẹ́ dàrú kò yẹ kó rí bẹ́ẹ̀ yín bàbá yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan kan ń bẹ tó jẹ́ wípé tí ẹ̀yin àgbààgbà mùsùlùmí yìí ìsìláàmù yìí tẹ́ ẹ bá gbé wọlé Yorùbá yóò mú kàlàáfíà ó wà nílẹ̀ Yorùbá yóò sì mú kí ìfẹ́ ó tẹ̀síwájú ṣe bí náà lẹ̀ bá gùngùn lé èyí ṣe tó jẹ́ ṣẹ̀ríà ẹ tí ì rí nǹkan kan o kì í ṣe pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ torí kò sí gómìnà tí ó gbà á bí gómìnà bá tẹ́rí sí àwọn ọba ìlú ò ní gbà bẹ́ẹ̀ ni torí ẹlẹ́ẹ̀ni ń gbé wá kó kún àwa náà àwọn ọmọ ìlú náà ò ní gbà láàbọ̀ lọ́wọ́ yín báàlẹ́ tí wá sí ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ gbà ọ̀yà ìdí nìyí kí ló fàdí ọ̀rọ̀
ẹjá máa bọ̀ ẹjẹ́ ń sáré gbé yín débẹ̀ torí ètò yìí ò ní pẹ́ kẹrí àrà tí wọ́n fi wọ́n dá àti ta ló pariwo síta gangan. ẹ wojú ọbẹ̀ múyan rí ta lè rí yìí, ẹ wò dáadáa, gómìnà ìpínlẹ̀ Ògùn kọ́ yìí, ẹ gbọ́ nǹkan tó sọ òun rèé, jẹ́ gbìyànjú rí kẹ́ ẹ rí. ẹ ti mọ̀ pé lórí ìkànnì tiwa àwa ò ní ṣe ètò tá à ní ẹ̀rí ẹ̀ torí àṣetán àti káwọ́ pẹ̀yìn nílé ẹjọ́. Bíọ́dún kick as group launch Ogun Sharia court. ẹ̀yin èèyàn yìí ẹ tún lọ fi ṣẹ̀ríà lọ́lẹ̀ nípínlẹ̀ Ògùn. ẹ ti ròyìn pé yóò rọrùn níbi tẹ wá rò pé ọfà máa bá a yá, ọfà kò bá a yá ń bẹ̀. ẹ gbọ́ kí la ti máa ṣe é sí, ọ̀nà wo la gbé gbà, ẹ máa gbọ́. The governor of Ogun State, Dapo Abiodun, on Tuesday rejected the establishment of Sharia court in the state, calling on the people behind the creation or operation of this unauthorized court to immediately cease all related activities and disband the illegal entity and all in its apparatus. Wípé afárá àfàró nígbà wo ló sọ kí ni wọ́n ń ṣe lọ́wọ́, ẹ máa bá mi bọ̀. Wípé àfárá ẹ rò pé bẹ́ẹ̀ ṣe lọ ṣe lẹ́kìtì, ẹ mọ̀ pé àwọn gómìnà yìí wọ́n ní intelligent surveillance àbí báwo, ẹ má bínú tí n bá sọ ìbò yẹn dáadáa, wọn ò bí mi sílùú òyìnbó, Yorùbá ni wọ́n bí mi sí, so ti yé yín. Ipe ẹ tún lọ fi lọ́lẹ̀, ṣùgbọ́n wọn ò tí ì dárúkọ bí tí wọ́n ti fi lọ́lẹ̀ fẹ́ fi lọ́lẹ̀ sí o tàbí tí wọ́n ti fi lọ́lẹ̀ o, ṣùgbọ́n ẹ gbọ́ o. In a statement is personally signed, ẹ underline word yẹn, personally, pé fúnra rẹ̀ ló fọwọ́ sí. Ó yàtọ̀ séyìí tí Oyèbánjí tìpínlẹ̀ Èkìtì tọ́rán Anthony General of the state láàsọ. Rárá, eléyìí fọwọ́ ara ẹ̀ sí ni, gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe ní pé òun gbọ́ wípé àwọn kan fẹ́ domi ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ nípa ṣàríà, kò sí ohun tó ń jọ ṣàríà, ó sì ń fọwọ́ gbá tébù pé tí ẹ̀ nìyẹn, eléyìí náà fọwọ́ síwèé pé tó bẹ́ẹ̀. Èmi àwọn ọmọ irú báírò bóyá red báírò ló máa jẹ́ tó fi máa sáyẹn o kí wọ́n lè mọ̀ pé ó léwu. Red báírò ni ó lò, wọn ò sọ fún mi but mò ń wò ó nú ẹ̀mí. Abiodun asserted that Ogun State legal framework does not recognize Sharia court, saying only court recognized by the Nigerian constitution and allowed in the state. Àwọn kóòtù bíi customary court, traditional court, customary court of appeal, customary court of oríṣiríṣi bó ṣe wà káàkiri, ó wà ní state, ó wà ní local government. Ní làwọn fẹ́ tó sì ti combine gbogbo ẹ̀sìn, mùsùlùmí ni ẹni, kìrìsìtẹ́nì ni, ọ̀rọ̀ ìgbéyàwó ni, ọ̀rọ̀ torí wọ́n ní nínú kóòtù tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ ìgbéyàwó àti bí wọ́n ṣe fẹ́ máa ṣín ogún, ṣíà ogún ni wọ́n fẹ́ ṣe. Kí n tiyín láti máa bá wọn pín ogún, olórí ẹbí wọn ò bá rógún pín, tí lọ́ọ̀yà tí ẹni ó lógún tí ò rógún pín, ẹ gbé lọ kóòtù ìjọba àbí ẹ̀yin bàbá yìí. The governor statement came in the wake of a filer circulating in the state announcing the launching of Sharia court. In the filer cited by our correspondent, the Sharia Administration Committee of Ogun State said, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. It is eventually established in the Ogun State a Sharia court, which Ogun State Muslims have been yearning for ages, is finally here. Ìyẹn níbi tí wọ́n ti ń jó, tí wọ́n ń jó jàgínní ní pé alihamudulilayi, ibẹ̀ ni òkúlùntù ló ti dé pé afárá tẹ́ ẹ bá dúró, tí wọ́n bá forin pàṣọ sí, má dúró má màrosẹ̀, má sáré aṣáájú láyé,
Maduro Mamaru. You can now seek redress or have your case adjudicated based on Quran and Sunnah by reportable Islamic jurist. The Sharia court, under the able leadership of eminent, reputable, and credited Islamic scholars like Sheikh Dr. Kidris Mustafa, Grand Quaid, Sheikh Abdulrasheed Mayeleke, Dr. Musa Hafiz, and a host of a competent Islamic jurists is open. Is all Muslim male and females. Ẹ gbọ́ ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ yìí tí wọ́n ti ń sọ àwọn tí ó máa darí wọn lẹ́gbọ́ tí mo kà sílẹ̀ yẹn. The Sharia court handle case on the marital dispute. Imam chief Tarsus. Eléyìí ló máa burú jù. Ìwọ kò gbọ́dọ̀ dúró. Kò tí ì sí kóòtù Sharia. Ọ̀rọ̀ ìjà lèmọ́mù ládùúgbò ó ń dìjà ó ń gbẹ̀mí ó ń fa ogun wọn lọ kára wọn mọ́lé ṣara wọn ládàá. Kò tí ì sí Sharia kóòtù àbí kí lórúkọ mùsùlùmí kìrìsìtẹ́nì máa pé tiẹ̀ ọ̀rọ̀ chọ́ọ̀chì pásítọ̀ ń dìjà jíò ó di ohun tó ń lura wọn lóòka. Irọ́ àti ẹ̀gbọ́dọ̀ ẹ̀kọ́ kan sọ̀rọ̀ máríta ìgbéyàwó àpọ́nbí ìmáàmù náà láàjòyè lèmọ́mù àjòyè ṣèkì náà wà bẹ́ẹ̀ a máa jòyè kílẹ̀ tún pè tẹ́ tún jẹ dàdánì àtúnjòyè múfútí ìyẹn ní ọwọ́ gẹ́gẹ́ bí kùránì rọ kùránì wọn ò fi kùránì ránṣẹ́ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wọn ò fi bíbélì ránṣẹ́ sí wa ó ti yé nǹkan fi ránṣẹ́ ó yé wa àwa tá a gba kùránì lájú tá a gba kùránì gbọ́ adẹ̀gbàgbọ́ àti ń tẹ̀lé à ń pè òun abẹ́ ṣe ní àpò àmọ́ ẹ̀fì yókùn lẹ̀. Islamic Tarsus organized conflict, child custodians and guardianship, inheritance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. However, Abiodun ẹ̀hún tí wọ́n kà á lẹ̀ wípé tẹ̀lé àmọ́ amójútó rèé ìgbéyàwó ọ̀rọ̀ àyẹ̀fẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́ ìgbà sílẹ̀ mọ́mù mi lọ́tọ́ sí bàbá mi ló ti jẹ́ rí báwo ni kùránì ṣe ní ká ṣe ẹgbọ́sẹ̀ ẹgbà bẹ́ẹ̀ bá a ṣe máa pín ogún ní bàbá wa tó kú bí wọ́n ṣe pín ogún ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nǹkan kan míì bẹ́ẹ̀ ni yóò máa mójútó ṣé iná ẹ̀ lẹ́fẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò di pé ẹ máa fi tó ọba ìlú ẹ fi tó baálẹ̀ ẹ fi tó chairman local government ó ń bọ̀ díẹ̀díẹ̀ yóò wò ṣèlú ọ̀wọ́ báwo ni òṣèlú jẹ́ bẹ́ẹ̀ ìbáwọn ọ̀mọ̀wé ló wà níbẹ̀. However, Abiodun in a statement warned against organizers against Sharia court sitting, saying Ogun State only recognized court established through the legal framework of Nigeria Constitution. The governor said the Ogun State government has noted circulation of digital notice announcing the launching of Sharia court in Ogun State. No Sharia court, no Sharia court is authorized to operate within Ogun State. The courts that are legally empowered to adjudicate disputes arising within Ogun State are those established by Constitution of the Federal Republic of Nigeria by the state law, which are magistrate court. Ṣé ẹ gbọ́? Magistrate court torí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa náà fẹ́ wà nílé ọ̀pọ̀lọpọ̀ òye kìíní yóò yé wọn àwọn ìlúmí tẹ́tẹ́ fi wọ́n lẹ̀ nítorí ìsìláàmù náà ni òye yí okùn máa mú yín lọ́wọ́ àtẹsẹ̀ nígbà tí òfin yìí bá dé torí tó wáyé pé bó ṣe wà gangan láti máa tọ́jú ẹ̀ lọ títí láyé ni ìbádá bẹ́ẹ̀ kọ́ o tó bá ti ẹ̀kọ́ kọ́ wá ní ẹgbẹ́ tí wọ́n ní wọ́n ṣe lẹ́kìtì wọ́n rí kan ṣe láti yọrí èkejì tí kí ni ó dariwo kò ṣe ní dariwo. Èmi ní ìsìn ọmọ kìrìsìtẹ́nì ni mo fẹ́ pásítọ̀ ní bàbá ẹ̀ àtìyá èmi jẹ́ mùsùlùmí
àwa níjà àgbélọ sí kóòtù. ẹjọ́ tẹ́ ẹ bá fi kùránì dá pé ni lẹ máa fi dá fún ìyàwó mi àtẹ̀bí ẹ̀ kò lè wọ́ọ̀. ẹ wá gbọ́ customary court ń bẹ, magistrate court ń bẹ, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun ṣe ń ṣe lálàyé. Customary court of appeal, Federal High Court, National Industrial Court, Court of Appeal, Supreme Court àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. No law operating in Ogun State has established a Sharia court, and Sharia law does not form part of legal framework by which the Ogun State government administrators and govern society. The Ogun State governor opposed the protest the right of individual to practice the religions of the choice. ṣé ẹ gbọ́ ẹ̀sìn tó bá mú kó wá ní kó sìn, or to subscribe to no religion and recognize the freedom of individual to apply their faith in their personal and private matters. bẹ́ẹ̀ ni ló gbàgbó ẹ̀ náà ẹlòmíì kò lọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú mọ́sálásí, bẹ́ẹ̀ kò bá wọn gbégún, kò sì bá wọn lólóòṣà ṣe, ó sì dádúró, ó sì gbàgbọ́ ọlọ́run wà. ọlọ́run ò sì torí ẹ̀ kó sọ pé òun ò fún látẹ̀gùn, kò jẹ́ látẹ̀gùn ọ̀fẹ́ sí mọ́ rárá. àyè gba gbogbo èèyàn nílẹ̀ tiwa, nílẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà yìí ẹ̀ la ní sùúrù. However, this freedom does not extend the formation of unauthorized assembly or institution. No individual group legally permitted to constitute a court or present themselves to the public as a court without legal backing. ẹ má dábàá ẹ̀ wò, ẹ má yiri ẹ̀ wò, lẹ́yìn kóòtù yìí kò tún sí kóòtù nìkan mọ́. Those behind that notice have no legal backing. They cannot set up a court or administrator justice by fear or public notice. The Ogun State lẹ́tà yìí ogun ẹja conclude báyìí torí pé mo fẹ́ gbé fídíò kan wá fún yín kẹ́ ẹ lè wò ó níbi tí àfáà kan ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ gbá àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ àní lórí, tó ti sọ fún wọn pé tó ẹ̀yin tẹ́ ẹ dáàbí tí wọ́n fi gboyè tó ti tú àṣírí mòfìtì kan. nínú àwọn tí ọ̀pọ̀lọpọ̀ yẹn gbàgbọ́ pé àwọn lọ́wọ́ á gbé ọ̀rọ̀ yìí torí àwọn olórí gbogbo tí wọ́n pera wọn lórí gbogbo mùsùlùmí, tí wọ́n pera wọn ẹ má ṣe mí gbọ́, tí wọ́n pera wọn àbí tẹ̀yà bá pera ẹ̀ ní mufti gbogbo ilẹ̀ Yorùbá, tí èsì pé mufti ìlú kan, tí èsì pé mufti sítéètì kan tí ò ti kọjá, àtàwọn tí wọ́n pera wọn ní ṣèyíkì àbí kí wọ́n tún pè wọ́n oyè tí wọ́n tún jẹ emir. So the Ogun State government also advised members of the public to disregard any summon, documents or person associated with illegal Sharia court. Such occurrence should be promptly reported to the state. The Ogun State government will oppose the rules of law, ensure respect for the legal and judicial framework within the state, and prevent a breakdown of law and order. ẹ gbọ́ ó ní òun ò ní gbà bẹ́ẹ̀ òun ò ní fẹ́. ẹ gbọ́ ní dáadáa pípítò bí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹnikẹ́ni nínú ẹ̀yin aráàlú tí ẹ bá ti rí ìrísìí àwọn èèyàn kan tí wọ́n ń kóra wọn jọ, ó ní kẹ́ ẹ ṣe kí ni o, ẹ wá wí, ẹ wá sọ o lọ́gán, ẹ jẹ́ àmọ́ o láì ṣe kí ni o, láì ṣe nígbàtígbà tí. ẹ wò eléyìí ló mú kí àwọn àgbà mùsùlùmí kan gbéra kan sọ pé tó ọyá o ẹ̀yin tẹ́ ẹ wá wọ́n á bẹ̀rẹ̀ sí ní tú àṣírí rẹ̀ kan, ọyá ẹ sáré wo fídíò yìí ní àárín ìṣẹ́jú kan, tẹ́ ẹ bá ti wò ó tán ní padà bọ̀.
irú rẹ̀ kọ́ ni wọ́n ń wí kó gbé jẹ́ kó sinmi irú rẹ̀ kọ́ ni wọ́n ń wí wọ́n fẹ́ fi eléyìí kì í lọ ní tí wọ́n ń ṣe ń lé bàbá tiẹ̀ àwọn wálìdù rẹ̀ àwọn fádà rẹ̀ kápẹ́ńtà ni bàbá tó bí ọ bẹ́ẹ̀ ni wọ́n jáde kó ní bàbá àwọn èèyàn ṣe kápẹ́ńtà bàbá tó bí ọ kọ́lá bàbá rẹ̀ máa ṣe kápẹ́ńtà wáyé kó yìí bí bàbá rẹ̀ bá ń ṣe bí bàbá rẹ̀ bá lóun ń ṣe jà ọ̀lànà káàkiri ń kan lé ní ọ̀kan rí mà. Hayyakumullah. ó dì láyé rẹ̀ ẹni tí bàbá rẹ̀ ń kan lé ṣé ìkùrọ̀mà ọmọ bàbá alágbègbè aláṣọra fi àṣàlàtì òkè púpọ̀ kí ẹ gbọ́dọ̀ bí n bá rí erí náà kí wùnú. ẹ bá ń sọ fún ti local government ẹni lé làwọn tó bí wọn kàn àwọn àtọlẹ̀ dọ́lẹ̀ bàbá wọn mùdírù láti mọ̀ lánàá ṣe kàdá àtàwọn tó bí àwọn tó bí wọn nípa lè kẹẹ̀ẹ́dógún wọn à ní nǹkan kan tí wọ́n rán lé agbógun má tì í ìmọ̀nìkan ni wọ́n rán bẹ́ẹ̀ wọ́n rán nǹkan kan mí bẹ́ẹ̀ òun náà ló bí wájú káàdì wọn. Alhamdulillah. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún mufti local government ẹ lọ́wọ́ babalágége ń sọ fún wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ sí ọ torí pé ìgbìrà ni bàbá tó bí ọ kì í sọmọ Yorùbá. ẹni kọ́ jáde ó dìbọn gẹ̀ ó sì gbárùkù Kùránì wá kọ́ wáyé kúra wípé bí ọba rí bẹ́ẹ̀ gbogbo orúgbọ̀n àwọn bọ́ọ̀ bá sùn fún ọmọ bá orúgbọ̀n mọ́ láàárọ̀. Ìmọ̀ lẹ́kẹ̀ ìkẹ́bù wa. Wọ́n sàkó ìgbéra ọmọ ìgbéra nínú ìgbéra lébílébí. ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ àwa ti sọ ṣáájú àwọn èèyàn kan sì ti sọ ìgbéra ni wọ́n ẹni tó sì fẹ́ tó sì fún ìgbéra lọ́tí mu òun ló jẹ́ kó sòyìnbó ní kíkì ànọ́dá tó ń gbéra ẹ má dá omi ilẹ̀ Yorùbá mú ẹ̀yin èèyàn ní ẹyí o bí ọ̀rọ̀ àwòrán ní ẹyí o ẹ má dá omi ilẹ̀ Yorùbá mú ẹ rọra jáde ọmọ ṣe ló ṣe ń lọ yìí ẹ má jò ó dìjà ẹ má jò ó dogun lòkòwòkò kò tí mi máa ń sọ pé ẹ bá dìjà agbára yín ọ̀ká lù ú tó láwọn mùsùlùmí bẹ̀rù pé yóò sọ̀pọ̀tì àwọn 85% ní ọ̀sọ̀pọ̀tì bóyá lẹ́bi 15% tí ẹ̀ tó bẹ́ẹ̀ ni níbo lẹ ti wá ń rí ẹ ti ṣèpínlẹ̀ lórí rẹ ìkejì rẹ ẹ̀kẹta ẹ má tún lọ ṣẹlẹ̀ ẹ̀kẹta rẹ ẹ mọ̀ pé àwọn èmi ń gún yín lábẹ́rẹ́ ìpàkọ́ ni ẹ mọ̀ pé àwọn gómìnà ìlókùn wọ́n dúró wọ́n wò yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n fọwọ́ lẹ́rán àṣà wọn torí kodò wọ́n wò ṣe ẹyẹ. mo rọ̀ yín tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa kí ètò wa